ẹni tí ó lọ kí n dé o ìbára sí pọ́ra máa kókó àlẹ́ o bẹ́ẹ̀ ló òyìnbó lábàgà wọn padà bọ̀ owó yóò bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sọ pé o ẹni bá lọ mà ló bá kú o ìsẹ̀yìn lábàgà o ẹni lọ ló bọ̀ òkúnlẹ̀ o alẹ́ àrè Kúnlé Alábí ẹ ṣáàmọ̀ àwa sí London fún birthday Moonshine brother wa Wọlé Amọdé àlẹ́padà sí Nàìjíríà àwa la fẹ́ wá ṣe show lọ́n the 15th of August 2025 àwọn ẹni ó ti wá fún Moonshine àti Wọlé Amọdé náà báwo ló fẹ́ ṣe show àti lọ sẹ́kù àti ti padà dé báyìí ọ̀la ní 15th aṣọ àti wà London báyìí ọ̀la ní 15th aṣọ ẹ pàdé mi ní Selina Lane ẹ ti mọ̀ ní Dagina ẹ pàdé mi ń bẹ̀ lọ́la ẹ̀ta aago 9 alẹ́ tó di ìgbàgbọ́ tó jẹ́ náà lẹ́ṣẹ́ àmọ́ ẹ lọ ra tíkẹ́ẹ̀tì yẹn ò ní Eventbrite lẹ́tì máa rí tíkẹ́ẹ̀tì yẹn ra ẹ lọ bọ̀ owó tìrìtì B&S promotions àwọn náà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbé Pasuma wà Selina Lane Dagina ní ọ̀la àmà rí ń bẹ̀ àṣẹ ìdùnnú rẹ̀ bóyá máa jẹ́ ọgọ́ ni ṣe. B&S náà nílé èjẹ gbàgbà akẹwà àìjẹkùn ẹ wá jẹ tọkí sí wa lọ́rùn lọ́la. bẹ́ẹ̀ni àti súyà. màmá ń gbé sí àbọ̀ àmọ́ ìmọ̀ oyin dání o kò sọ́fẹ̀ lọ́dọ̀ B&S. kò sọ́fẹ̀ o. àmàrà pẹ̀lú grandma tí o fẹ́ gbà àjùbá. àwọn sunshine mama. àwọn sunshine ladies. ẹ jáde wípé owó yẹn dán. ẹ jáde wípé owó yẹn dán. sunshine ladies ni o. ìmúra sunshine ni wọn mú wa lọ́la. ẹ máa bọ̀ ẹ wá ríran o. ẹ̀yin ẹgbẹ́ sunshine ẹ pàdé ẹ ra tíkẹ́ẹ̀tì o kò sí sunshine kankan ẹ wá gbé láti. kò sọ́fẹ̀ o. ẹ ní wọlé o. kò sọ́fẹ̀ so gbogbo ẹ̀yin ti wà. Alhaji ti wà ní ìlú London wọn dé láyọ̀ àti àlàáfíà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbààwẹ̀ àtàdúrà lánàá. Thank you. bẹ́ẹ̀ ni lórí ètò yìí wọ́n gbàdúrà àtàdúrà lánàá Ọlọ́run á gbàdúrà yìí náà.